Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run olùfẹ́ wa, àṣẹyìn lọ́ba fún àánú àti ojú rere ńlá àti àrígbà láti rí ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú ọdún tuntun àti oṣù tuntun. Ògo ni fún orúkọ mímọ́ yín o, fún àánú ńlá tí kò ṣeé fowó rà yìí, fún oore ọ̀fẹ́ tó pọ̀ bí iyebíye. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tẹ́ ò gbéyàwó lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere o, àti pé ọdún tuntun yìí ohun ọ̀tun kó ṣẹlẹ̀ nínú ayé wa. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ohun gbogbo jẹ́ ọ̀tun apá kejì. Ohun gbogbo jẹ́ ọ̀tun apá kejì. Àwọn àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 40 ẹsẹ̀ 3. Orin Dáfídì orí 40 ẹsẹ̀ 3. Ó sì fi orin tuntun sí mi ní ẹnu, àní orin ìyìn sí Ọlọ́run wa. Ọ̀pọ̀ ènìyàn ni yóò rí tí yóò sì bẹ̀rù, tí yóò sì gbẹ́kẹ̀lé Olúwa. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 18 títí dé ẹsẹ̀ 22. Ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 18 títí dé ẹsẹ̀ 22. Ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹ má ṣe rò wọ́n o. Kíyèsí, èmi yóò ṣe ohun tuntun kan, nísinsìnyí ni yóò wù jáde. Ẹ̀yin kì yóò mọ̀ bí? Lóòótọ́, èmi yóò lànà nínú aginjù àti odò ní aṣálẹ̀. Àwọn ẹran ìgbẹ́ yóò sì yìn mí lógo, àwọn dírágónì àti àwọn òwìwí, nítorí èmi yóò fúnni ní omi ní aginjù àti odò ní aṣálẹ̀, láti fi ohun mímu fún àwọn ènìyàn mi àyànfẹ́ mi. Àwọn ènìyàn mi ni mo ti mọ̀ fún ara mi, wọn yóò fi ìyìn mi hàn. Ṣùgbọ́n ìwọ kò ké pè mí o, Jákọ́bù, ṣùgbọ́n ara mú ọ nítorí mi, ìwọ Ísírẹ́lì. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ àbámẹ́ta. Lónìí, màá ṣe ìkádìí ìjíròrò mi lórí jíjọ̀wọ́ gbogbo ohun àtijọ́ lọ tó lè dènà Ọlọ́run láti ṣe àwọn ohun tuntun láyé rẹ. Mo gbàdúrà wípé ohunkóhun kò ní dènà àwọn nǹkan tuntun tí Ọlọ́run ti ní ìpinnu fún ọ ní ọdún yìí ní orúkọ Jésù. Àmín. Fún 430 ọdún, àwọn ọmọ Ísírẹ́lì wà ní ìkẹ̀kùn àwọn Íjíbítì. Ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 40. Wọ́n wà lábẹ́ ìdè Fáráò àti àwọn ará Íjíbítì títí di alẹ́ ọjọ́ kan nígbà tí Ọlọ́run pinnu láti yọ wọ́n. Ọlọ́run ṣe ohun tuntun. A bí orílẹ̀-èdè ní ọjọ́ náà. Àkókò tàbí gbèdéke yòówù ní àyíká wa kò dá Ọlọ́run dúró. Ó sọ nínú ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 27 pé kò sí ohun tó ṣòro ṣe fún òun o. Ọlọ́run lè ṣe àwọn ohun tuntun ní ọ̀nà tó jẹ́ kàyéfì tí yóò mú kí àwọn ènìyàn máa lanu sí àwọn ìyanu ńláńlá rẹ̀. Ní èrò ti ènìyàn, a máa ń sọ pé kò sí ohun tuntun, bí ó tilẹ̀ jẹ́ pé ìwé Oníwàásù orí 1 ẹsẹ̀ 9 ó sọ pé kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run. Ẹ̀wẹ̀, Ọlọ́run wa ń gbére kọjá ọ̀run. Ó ń gbé ní ọ̀run tuntun, ó sì ń ṣe bí ó ti wù ú. Ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 3. Ní báyìí, nígbà tí Ọlọ́run sọ pé òun yóò sọ ohun gbogbo di titun, ó ní àwọn ohun kan pàtó tí ó ń retí láti ọ̀dọ̀ ẹni tó fẹ́ wọ inú ohun ọ̀tun lọ. Bí mo ṣe mẹ́nu bà á lánàá, Ọlọ́run kò ní fi ògbólógbòó ọtí sínú àwo tuntun o. Ìwé Lúùkù orí 5 ẹsẹ̀ 37 títí di ẹsẹ̀ 39. Tí o bá fẹ́ nínú àwọn ohun tuntun tí Ọlọ́run ti ní ìpamọ́ fún ọ lọ́dún yìí, o gbọ́dọ̀ múra sílẹ̀ láti fi ara rẹ sí ààyè tó dáa. Ìbéèrè náà ẹ̀wẹ̀ ni pé báwo ni o ṣe lè fi ara rẹ sí ààyè tó dára fún àwọn ohun tuntun tí Ọlọ́run fẹ́ ṣe nínú ayé rẹ? O lè fi ara rẹ sí ààyè gidi nípa àdúrà kíkan. Jésù ń sọ ní ìgbà kan ìtàn opó kan tí ó fẹ́ yí padà nínú ayé rẹ̀.
fún ìgbà púpọ̀ àti àwọn ọ̀tá rẹ̀ ni wọ́n ti ń yọ ọ́ lẹ́nu. Ó sì túbọ̀ ń lọ bá onídàájọ́ láti ràn án lọ́wọ́. Lílọ rẹ̀ lemọ́lemọ́ pàápàá mú kí onídàájọ́ náà dìde láti ràn án lọ́wọ́. Jésù ń sọ ìtàn yìí láti ṣe ìtẹnu mọ́ ìwúlò àdúrà lemọ́lemọ́ nínú yíyí nǹkan padà. Ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ kìíní dé ìkarùn-ún. Àdúrà bí ohun tuntun tàbí ìpele tuntun. Ó dàbí ìkòkò nínú èyí tí wọ́n ti ń ṣe àwọn ohun tuntun kí ó tó lè di jíjẹ. Olùfẹ́, mo fẹ́ má ṣe jẹ́ kí àwọn ọ̀tá rẹ kí ó fi ọ́ sínú gbèdéke rẹ ti àtijọ́ o. Ké pe Ọlọ́run o. Ké pe Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì yóò ṣe ohun tuntun. Bẹ́ẹ̀ ni yóò ṣe ohun tuntun nínú ayé rẹ dájúdájú. Ìwé Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 7 dé 8. Ṣe àmúlò agbára àdúrà láti wọ inú àwọn nǹkan tuntun tí Ọlọ́run ti pèsè fún ọ àti ìdílé rẹ nínú ọdún tuntun yìí. Bàbá, jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti lè máa tẹra mọ́ àdúrà títí a ó fi gba gbogbo ohun tuntun tí o ti pèsè fún mi àti àwọn ẹbí mi ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti tẹra mọ́ àdúrà títí tí wọ́n ò fi gba gbogbo ohun tuntun tí ìwọ Olúwa ti pèsè fún mi, tí o ti pèsè fún ẹbí mi, tí o ti pèsè fún ilé mi nínú ọdún yìí. Fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbàdúrà àwí ìyanu kí àwọn ohun ọ̀tun yìí kí ó lè tẹ̀ mí lọ́wọ́. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, kẹ́ máa comment nípa ìkí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ohun Ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.